Kúnlé kí ló ṣe ẹ náà ó gbé mi lọ sí court Kúnlé ó gbé mi lọ sí court torí pé mo yá owó lọ́wọ́ ẹ̀gbọ́n mi ní ìdẹ̀ tí ìráyè san ó gbé mi lọ sí court. Uncle ẹ ṣe take it easy ẹ bá take it easy but èmi kọ́ ni mo sọ pé ẹ jẹ̀wọ́. Ta ló sọ bẹ́ẹ̀. bọ̀ ṣé o irọ́ ni pé ẹ ó company wa lówó. tí n bá wá jẹ́wọ́ ẹnu tiẹ̀ ló gbà. no tètè má jẹ owó. ṣé ìwọ ní kóòtù láti gbé mi lọ sí kóòtù ìwọ. gbọ́dọ̀ o ti gbọ́ rí tó sọ pé èèyàn ti kóòtù padà wá aṣọ ọmọ ìyá mi. excuse me. pẹ́ẹ́nẹ́ sọ̀hún àbúrí èyí ni. who are you. GM. kí ló ń jẹ bẹ́ẹ̀. general manager. ní kíni kí ló wà lọ́rọ̀ yìí. tai. ó sọ ẹnu ẹ kí má jẹ́ kó pọ̀ òkúso pẹ̀lú táyì yẹn. ọlọ́run yọ ẹ́ tí o sì fáànù bíi máa ká gẹ́ ni ó yá wẹ̀rẹ̀ ni ọmọ bí Kúnlé ṣe jẹ́ sí mi ni wọ́n bí lé mi lọ́wọ́ mi mo gbé ní kékeré mi gbogbo wa tẹ̀bà tí ogún ẹ̀gbọ́n mi ń bí ìwọ ń pera ẹni jí ẹ̀ wọ́n mọ̀ pé tẹ́mi ń fi orí lu yẹ̀pẹ̀ wá kọ́ ọ́fíìsì ni. ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ gan ṣọ́ra ẹ gan ọ̀hẹ́ máa ṣe débi pé fúnra rẹ ò ní mọ̀gbà tó máa fúnra rẹ resign láì nídìí. uncle ẹ fi jẹ́ àmà ẹja bẹ́ẹ̀ èmi lè wá bá rẹ̀. yes. ṣé wọn pé embarrassment gan-an lè wá fún mi sìn and ṣe management meeting lọ́wọ́ ẹ̀dẹ̀ Boston bẹ́ẹ̀ ṣé wọn pé embarrass mi ojú ń tì mí bí ṣe jókòó yìí. èmi embarrass ẹ. with all due respect mi ò tó yájú sí yín but embarrass me greatly ó dẹ̀ kí n sọ. Kúnlé mi embarrass ẹ o sọ pé eléyìí tí mo ṣe embarrassment ni àbí. all right wàá gbà ó ní ṣe bẹ́ẹ̀ mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo gbọ́ ọkùnrin mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. lọ́yà kí ni ìwọ tó ń wá ń bí ìwọ náà wá ń bí sórí táyà kúkúrú yẹn máa jẹ́ kúkúrú wọ inú ẹ̀mí ẹ lọ máa gé ẹ̀mí àákúrú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa jọ gbogbo lójú. sórí nǹkan tó fẹ́ jẹ tí ò jẹ́ kó gbọ́n yẹn torí mọ̀ mi ò mọ̀ tí wọ́n tó ń wá bí are you part of the management torí ẹ̀yin nìkan lè mọ̀wé kò sẹ́ni tó lọ mọ́. gbogbo wa kóra yín jọ tá a bá gbálé tá a bá gbà ta àtọ̀ la máa ń darí ẹ̀ sí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. I can assure you that you don't look at me. ṣé o rò pé mi ò mọ̀ ẹ́ ni àbọ̀ máa rò pé mi ò mọ̀ lé lágọ̀ọ́ wa ń dé lóṣogbo ìwọ ní kóòtù láti máa wojú mi dáadáa ojú sọ̀rọ̀ ṣáyẹ òní ẹ̀rọ ìwé yóò kẹ́ fi yá ọ̀dẹ̀ ẹ̀ka ẹ̀ máa dà ọ̀bọ olórí pépà. GM kí ni wọ́n sọ pé ayẹyẹ òní wá wòye kí ni tí wọ́n ẹ. já máa bá mẹ́sìn lọ. Anyway, ladies and gentlemen, sorry for the embarrassment. má worry. Ó likely kí uncle yìí kó ní neurotical problem. I mean, this is preposterous. Bí ìgbà tí wọ́n ní àrùn ọpọlọ ni uncle mi ṣe ń bèbè. ẹ ti ẹ mọ ọkàn náà mi bá wẹ́kẹ̀ tí ẹ yẹ ká gbàgbé nípa títí wọn yẹn tó ti yẹn sìn torí pé a ti ṣe normal títí ẹ ká ṣe nípa ti gbé wọn lọ sí court ẹ ká feel like court decide tó ti yẹn sìn gbogbo ètò ń ṣe ariwo lásán náà pa. And you, secretary. Sir. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pẹ̀lú uncle mi make it off record. Okay, sir. Tó bá tiẹ̀ tí ń kọ́ pẹ̀ sí ń parẹ́ báyìí. So lawyer, ààrẹ náà nìyẹn. No, ẹ jẹ́ kí law kó take course ṣó ti yẹn sìn àti ṣe tá a lè ṣe tó yẹ ká ṣe tó bá nǹkan pariwo.